أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم asádẹ́lẹ́wọ̀n ọba kún lọ́dọ̀ ṣèyítánù ẹni ẹ̀kọ́ ẹni ègbé àwa bẹ̀rẹ̀ lórúkọ ọlọ́run ọba àjọkẹ́ ayé ọba àṣàkẹ́ ọ̀run summa salatu wassalamu ala rasulil karim ìkẹ́ àtọ̀là ọlọ́run ọba kó máa bá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ àtọ̀là kó bára lé ànábì kó sì bá gbogbo àwọn sọ̀hábà lẹ́yìn ànábì yányá títí fi wá kan gbogbo àwa náà tá ń bẹ lórílànà ànábì wa Muhammad lọ́kùnrin wa àti lóbìnrin wa lọ́mọdé wa àti lálàgbà wa níbikíbi tí a ti ń gbóhùn wa tẹ̀sí ń wò wá ní gbogbo àgbáńlá yìí a kí ẹnìkọ̀ọ̀kan wa ǹjẹ́ atara ọlọ́run ọba lẹ́ni tí fi ń gbé ọpẹ́ fún ọlọ́run ọba lórí ìṣẹ̀dá wa àwa tara ọlọ́run ọba fi ń wọlé sára ànábì Muhammad lẹ́ni tí ṣẹ̀yìn fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àwa gbára ọlọ́run ọba sára ànábì fi wọlé sára àwọn onísábàbí wa àkọ́kọ́ nínú àwọn onísábàbí wa náà ni àwọn òbí wa méjèèjì àwọn ni wọ́n ṣọlọ́kọ̀ wa wá sáyé akí wọn lọ́wọ́ bá má sàásán wọn lẹ́sàn táyé àti tàlìkìyámà àwọn ẹlẹ́ẹ̀kejì nínú àwọn onísábàbí wa náà ni àwọn ọ̀gá wa àwọn olùkọ́ wa àwọn àfáà wa agbára bẹ́ẹ̀ gbogbo àwọn àfáà wa tí wọ́n ti kọjá síwájú ọlọ́run ọba má ṣàbá wa fi àlìjánnà fi san wọ́n lẹ́sàn olóore gbogbo àwọn àfáà wa tí wọ́n wá ṣẹ́kù fún wa láyé àlékún àlàáfíà fún wọn àlékún ẹ̀mí gígùn wọn ọlọ́run ọba ẹ̀san ayé àti tàlìkìyámà ọlọ́run ọba má fi kankan dùn wọ́n bẹ́ẹ̀ ǹjẹ́ akẹ́ni kọ̀ọ̀kan wa lọ́kùnrin wa lóbìnrin wa tá a láǹfààní láti lè mọ gbọ́ wa tẹ̀sí ń wò wá ní gbogbo àgbáńlá ayé ìyìn tí ó máa jẹ́ ìbánisọ̀rọ̀ wa náà ni ọ̀rọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ìkan nínú ọ̀rọ̀ ànábì ni ó sọ fún wa wípé àrùbáhùn ó ní mẹ́rin ní àrùbáhùn nǹkan mẹ́rin ní sọ fún yín lásọ̀ọ́lẹ̀ gbogbo ọmọ ànábì ádámà àrùbáhùn ẹ jẹ́ ń ṣe yín lójú kòkòrò nǹkan mẹ́rin gbogbo mùmínì òdodo ìdá kunna fíkà ṣé ẹ rí gbogbo àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin yìí tó bá ti ń bẹ lára àwọn ọmọ ànábì ádámà tó bá ti ń bẹ lára àwọn ọmọ ànábì ádámà lọ́kùnrin wa lóbìnrin wa fàlà alayka ma fataka mina dunya a ní máa banújẹ́ lórí gbogbo nǹkan tá a bá lé láyé tó wá bọ́ ọ ní máa banújẹ́ lórí gbogbo ohun tó lé tọ́wọ́ rẹ̀ ò tó nǹkan mẹ́rẹ̀ẹ̀rin yìí náà ló kó gbogbo ìjọmọlúwàbí jọ gbogbo nǹkan mẹ́rẹ̀ẹ̀rin yìí tó bá ti ń bẹ pẹ̀lú wa kò ní sí ìbànújẹ́ fún wa lórí gbogbo ohun tí ó máa bà àwọn èèyàn nínú jẹ́ láyé àkọ́kọ́ nínú nǹkan yìí hifdhul amana ìmáṣọ́ ìgbà pamọ́ ìmáṣọ́ gbogbo ohun tí wọ́n bá tọ́jú sọ́dọ̀ wa kí nǹkan yìí kó má bàa bàjẹ́ kí nǹkan yìí kó má bàa sọnù a sì ní kọwọ́ sínú nǹkan yìí láláì gbàṣẹ lọ́wọ́ ẹni tó gbé sí wa lọ́wọ́ bí ipá afẹ́ yá ń bẹ̀ bí ìpé afẹ́ tà á àbí wípé afẹ́ yá fún yàn a ní láti gbàṣẹ lọ́wọ́ ẹni tọ́kọ́ gbé fún wa kó tó débi wípé a náǹfààní àti lè fọwọ́ kàn án nínú ìgbà pamọ́ náà ni ọ̀rọ̀ àṣírí tí wọ́n wá tọ́jú sí wa lọ́wọ́ wípé lágbájá ẹ máa ń tọ́jú ọ̀rọ̀ yìí ẹ má jẹ́ kí etí méjì ó gbọ́n ọ ní láti mọ ṣọ́rù nǹkan bẹ́ẹ̀ ọ ní láti mọ ṣọ débi wípé ọ ní sọ ọfẹ́ ní kankan títí di ìgbà tẹ́ni tó ní yóò fi yọ̀ǹda wípé ọ̀yà ẹ bá ń sọ síta ẹlẹ́ẹ̀kejì nínú àwọn ọ̀wà yìí sídìkùl hadith ìyẹn ní ìmọ̀ sòdodo ìyẹn ni wípé gbogbo ohun tí ó bá máa jáde lẹ́nu wa lọ́rọ̀ ká jẹ́ kó máa jódodo ọ̀rọ̀ gbogbo olódodo èèyàn láyé kì í jì sọ́fìn gbogbo olódodo èèyàn láyé kì í burú fún láyé bẹ́ẹ̀ ni kò ní burú fún lálìkìyámà
ìmọ̀ sòdodo náà ni ó jẹ́ kí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lójú wa tá a bá dépò míì tá a bá fẹ́ tún sọ á sọ gẹ́lẹ́ bó ti ṣe ṣẹlẹ̀ a nílé nǹkan kún bẹ́ẹ̀ náà la níyàn nǹkan kúrò. bákan náà ni tí ìṣẹ̀lẹ̀ kan bá ṣẹlẹ̀ láàrin ọ̀tá wa àti ọ̀rẹ́ wa tá a bá ti jó lódodo a nítorí ẹ̀ ká torí wípé ọ̀tá wa lẹni tó jàre ká wá gbé ẹ̀bi fẹ́ni tó jàre ká wá gbé ẹ̀bi fẹ́ni tó jẹ̀bi. èèwọ̀ ni olódodo èèyàn kì í ṣe bẹ́ẹ̀ àti wípé olódodo èèyàn òdodo máa ń tọ́yàn ni tó bá kù díẹ̀ kẹ́yàn ó ṣubú bẹ́yàn bá ti jó lódodo èèyàn oníṣubú ọlọ́run ọba yóò máa gbéyàn lékè ni. ẹlẹ́ẹ̀kẹta husnul khaliqa ìmọ̀ báwọn èèyàn ṣe pẹ̀lú dáadáa. ìmọ̀ báyàn ṣe náà ni wípé ká máa báwọn èèyàn ṣe pẹ̀lú ẹ̀kọ́ a ní láti máa báwọn èèyàn ṣe pẹ̀lú ìmọ̀ tújúká a ní láti rọ̀ léyàn débi wípé ẹlòmíì ó lè bá wa gbé a ní láti rọ̀ léyàn débi wípé ẹlòmíì ó lè fẹ́ súnmọ́ wa. bákan náà ni a gbọ́dọ̀ láàánú ọmọ èèyàn bákan náà ni la sì gbọ́dọ̀ nítẹríba a gbọ́dọ̀ jó nítẹríba èèyàn a gbọ́dọ̀ jó ní mọ́tómọ́tó kódà gan a gbọ́dọ̀ ní ẹ̀mí ìgbàfà. ẹ̀mí ìgbàfà ni wípé táwa náà bá ṣe nǹkan ṣe tí wọ́n bá sọ fún wa wípé baba lágbájá àbí lágbájá ó ṣe nǹkan ṣe a ní láti nẹ́mí ìgbàfà wípé ọlọ́run ọba nìkan ló pé èmi náà ẹ̀dá ni mí mo lè ṣàṣìṣe látara bẹ́ẹ̀ ẹ dáríjì mi ẹ yáfi mi. látara àwọn ọ̀wà yìí ìmọ̀ bẹ́yàn ṣe ni ò ní jẹ́ ká máa ba tọmọlàkejì jẹ́. gbogbo ohun tá a bá rí wípé tá a bá ṣe fọmọlàkejì ó lè ba tiẹ̀ jẹ́ àní ṣe é sìn. gbogbo nǹkan tá a bá máa wípé tá a bá sọ sí ọmọlàkejì ó lè ba ìgbésí rẹ̀ jẹ́ àní sọ bèlè tà sí àmà ọkùnrin níwà pẹ̀lú wọn. ẹlẹ́ẹ̀kẹrin nínú àwọn nǹkan wọ̀nyí wàhífàtún fi túmọ̀ àtin ìyẹn ni wípé ìmọ̀ gbé ẹ̀mí wa jìnnà ìmọ̀ lé ẹ̀mí wa jìnnà ìmọ̀ kọ̀ fún ẹ̀mí wa nípa wípé dandan ni ànáwó dandan ni ṣẹ́ẹ̀rílé dandan ni màá kọ́lé láyé dandan ni gbogbo ohun tí ń bẹ láyé dandan ni kí n ṣe nítorí pé téèyàn bá ti lé ẹ̀mí rẹ̀ jìnnà sí gbogbo dandan ni òun ní sọ gbogbo ọmọlúwàbí dẹni tí ó máa jalè ká látara àti lè kówó jọ òun ni ó sọ gbogbo ọmọlúwàbí èèyàn dẹni tí ó máa kọ̀rọ̀ jọ lọ́nà ìtọ́ òun náà ni ó máa dọ̀tí ẹ̀mí wa látara ìmọ̀ gbowó ẹ̀yìn bákan náà ni yóò tún máa dọ̀tí ẹ̀mí wa látara ìmọ̀ gbowó ẹ̀ bá mi ṣe èmi ni mo jẹ̀bi ṣùgbọ́n ẹ dá ń láre. ọlọ́run ọba sì ti sọ fún wa wípé gbogbo owó tẹ̀yàn bá kójọ pẹ̀lú ọ̀nà ìtọ́ àlùbáríkà wọn ọlọ́run ọba ò ní wọnúrú owó ọ̀hún. ẹ rá mi lọ́kùnrin wa kí là ń bá ká ẹ jẹ́ àgbà fún ọlọ́run ọba nítorí àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin yìí tí ọlọ́run tá ànábì kà fún wa yìí a ti mọ̀ wípé ànábì kì í sọ fẹ́ ẹnu ìyẹn ni wípé ọlọ́run ọba ló fẹ́ kó rí bẹ́ẹ̀ lọ́dọ̀ wa tá a bá ti ní mẹ́rẹ̀ẹ̀rin la wa tá a bá ti tẹ̀lé mẹ́rẹ̀ẹ̀rin bá a ṣe gbọ́ yìí ọlọ́run ọba yóò jẹ́ kí. Ṣoríire lọ́run àlìjánà la ó ti jókòó gbẹ̀san oore gbogbo wa la ó ṣoríire láyé gbogbo wa la ó ṣoríire lọ́run àlìjánà la ó ti jókòó gbẹ̀san oore.
J'irai au bout de mes espoirs, j'aurais voulu te rencontrer, espérant un jour pouvoir goûter à toutes tes faveurs. Vers toi est ma vraie demeure.